A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ àti àjọ olókoòwò Trade Union Congress (TUC) ti pinnu láti fún ìjọba ní ọ̀sẹ̀ méjì láti fi yanjú díẹ̀ lára ìbéèrè ohun tí wọ́n ń fẹ́ láti ọ̀dọ̀ ìjọba. Mínísítà fún Iṣẹ́ àti Ìgbanisíṣẹ́ Simon Lalong ló sọ eléyìí di mímọ̀ ní ìlú Àbújá lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn adarí TUC tí Ààrẹ Festus Osifo darí. Ìpàdé yìí wáyé láti lè yanjú fàákájà láàrin TUC, àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress àti ìjọba àpapọ̀, pàápàá jùlọ láti lè dènà ìyanṣẹ́lódì oníkìlọ̀ tí ẹgbẹ́ òṣìṣẹ́ ń gbèrò rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Lalong, lára ìṣòro tí ó mú wọn dábàá ọ̀sẹ̀ méjì láti rí àlékún owó oṣù fún àwọn òṣìṣẹ́, ìgbégidí owó orí sísan fún ìpele òṣìṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àlàáfíà ti padà sí agbègbè Mile 2 ìlú Èkó lẹ́yìn ìjà ìgboro tí ó wáyé láàrin àwọn agbófinró ìpínlẹ̀ àti ọmọ àsùnta. Ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹnìkan jáláìsí. Ìròyìn jábọ̀ lórí ìdàrúdàpọ̀ tí ó wáyé ní agbègbè Mile 2 bí àwọn ará àdúgbò ṣe gbégi dínà tí èyí sì dí lílọ bíbọ̀ ọkọ̀ lọ́wọ́. Bákan náà ni wọ́n ṣe àfihàn àkàálẹ̀ fídíò níbi tí wọ́n ti ń sun táyà lójú pópó. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin fìdí ẹ̀ múlẹ̀ wípé àlàáfíà ti jọba. Ó ní kọmíṣánná ọlọ́pàá Ìdòwú Ọ̀wọ̀húrà ti yọjú sí Mile 2 láti ṣe àbẹ̀wò sí rògbòdìyàn tí ó ṣẹlẹ̀ àti láti mú àlàáfíà jọba. Ṣùgbọ́n ìwádìí lórí dẹ́rẹ́bà tí wọ́n pa ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni ọkọ̀ ti ń lọ gerege lójú náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ ìgbìmọ̀ National Executive Committee (NEC) fún ẹgbẹ́ òṣèlú Nigeria People's Party (NNPP) ti lé Sínátọ̀ Rabiu Kwankwaso jáde pátápátá látàrí wípé ó kọ̀ láti yọjú sí ìpàdé ìgbìmọ̀ olùbáwí Disciplinary Committee. Iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria NAN ṣe ìrántí bí wọ́n ṣe kọ́kọ́ jáwé gbélé-ẹ̀ fún olùdíje du ipò ààrẹ ọdún 2023 níbi àpérò ẹgbẹ́ tí ó wáyé ní ọjọ́ 29 oṣù kẹjọ ní ìpínlẹ̀ Èkó. Bákan náà ni ìgbìmọ̀ NEC gbé ìgbìmọ̀ olùbáwí dìde tí ó ránṣẹ́ sí Kwankwaso láti wá ṣe àwáwí lórí ẹ̀sùn ṣekúṣẹyẹ tí ó ń ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú àti bí ó ṣe ná owó ìpolongo láàrin ọjọ́ 5. Ìgbìmọ̀ NEC ṣe ìkìlọ̀ wípé àwọn yóò yọ ẹsẹ̀ rẹ̀ lẹ́kùn pátápátá bí ó bá kọ̀ láti yọjú sí ìgbìmọ̀ olùbáwí gẹ́gẹ́ bí ìlànà òfin ẹgbẹ́ fún ọdún 2022 bí wọ́n ṣe ti ṣe àtúnṣe rẹ̀. Lẹ́yìn náà ni adelé fún akọ̀wé ẹgbẹ́ NNPP Abdulsalam Abdulrazak sọ nínú àtẹ̀jáde òní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Èkó wípé ìgbìmọ̀ NEC ti lé Kwankwaso kúrò nínú ẹgbẹ́ lóníwàràǹṣeṣà látàrí bí ó ṣe kọ̀ láti yọjú sí ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Igbákejì ààrẹ Kashim Shettima ti rọ àwọn ọ̀jọ̀gbọ́n lórí ìṣúnná owó láti darapọ̀ mọ́ ìjọba àpapọ̀ mú ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà túbọ̀ gbòòrò sí i. Shettima pè fún eléyìí ní òní ọjọ́ Ìṣẹ́gun níbi ìkẹrìndínlógún ayẹyẹ ìpàdé ìfowópamọ́ àti nínáwó 16th Annual Banking and Finance Conference Opening Ceremony tí ó wáyé ní ìlú Àbújá. Igbákejì ní àyọkúrò ìrànwọ́ epo, pàṣípààrọ̀ owó náírà àti àwọn òfin ìṣèjọba ààrẹ Tinubu mìíràn ni ó ti ń so èso rere. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ṣe pàtàkì sí àyípadà rere ọrọ̀ ajé. Ó ní a gbọ́dọ̀ ṣe ohun tí àwọn kan kà sí kò ṣeé ṣe ìyípadà ọrọ̀ ajé pẹ̀lú ìbáṣepọ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n. Àwọn kò sì ní fi ọwọ́ yẹpẹrẹ mú ìgbìyànjú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti balẹ̀ gàjẹ̀ sí ìlú New Delhi, orílẹ̀-èdè India. Ìbẹ̀wò ọlọ́jọ́ 6 nínú èyí tí yóò kópa nínú ìpàdé àwọn adarí G20 Summit. Ọkọ̀ òfurufú Boeing 737 tí ó gbé ààrẹ pẹ̀lú àwọn ìsọ̀mọ̀gbé rẹ̀ balẹ̀ sí pápákọ̀ òfurufú Indira Gandhi ní déédé agogo 7:10 ìrọ̀lẹ́
ní orílẹ̀-èdè India tí ó sì jẹ́ aago 2 kọjá ìṣẹ́jú 2 ọ̀sán ní ilẹ̀ Nàìjíríà. Kí ààrẹ tó kópa nínú ìpàdé tí yóò wáyé ní ọjọ́ 9 àti ọjọ́ 10 oṣù kẹsàn-án ọdún yìí, ààrẹ yóò ní ìpàdé pẹ̀lú àwọn alágbára orílẹ̀-èdè lágbàáyé pẹ̀lú àwọn adarí ilé-iṣẹ́. Bákan náà ni a gbọ́ wípé ààrẹ yóò ní ìpàdé pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ilẹ̀ India ṣebùgbé. Nínú àtẹ̀jáde tí olùbádámọ̀ràn ààrẹ Ajuri Ngelale gbé jáde ni ó ṣe àfihàn wípé ní gbogbo ọ̀nà ni ààrẹ yóò fi wá àwọn olókoòwò tí yóò ṣe ìdásílẹ̀ okòòwò tí yóò mú ọrọ̀ ajé Nàìjíríà túbọ̀ gbòòrò sí i. Ó ní ààrẹ yóò ní àsọyépọ̀ pẹ̀lú òkèèrè pẹ̀lú ó kéré tán 20 adarí okòòwò láti ẹlẹ́ka-ìjẹ̀ka ọrọ̀ ajé àti ìpàdé pẹ̀lú adarí láti ilẹ̀ India, South Korea, Brazil àti Germany. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlú Olóbìrí ní ìjọba ìbílẹ̀ Ògbìà, ìpínlẹ̀ Bayelsa ni wọ́n kárí sọ nínú òpin ọ̀sẹ̀ tí ó kọjá bí a ṣe gbọ́ wípé àgbẹ̀ kan tí ó tún jẹ́ ọdẹ pa ara rẹ̀ pẹ̀lú ìbọn ìléwọ́ tí ó fi ń dọdẹ ẹranko nínú igbó. Àwọn ará ìlú sọ fún akọ̀ròyìn wípé ọ̀gbẹ́ni tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Claude Tonworio pa ara rẹ̀ pẹ̀lú ìbọn tí ó fi kọ́ ọrùn nígbà tí ó ń gbìyànjú àti kó èrè oko tí ó ṣẹ̀ṣẹ̀ ká lọ sí òdìkejì ilẹ̀ pẹ̀lú ọkọ̀ ojú omi. Tonworio tí í ṣe bàbá ọlọ́mọ 6 tí ó tún jẹ́ òṣìṣẹ́ ìjọba ni wọ́n ní ó pa ara rẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹjọ bí ó ṣe ń palẹ̀mọ́ àti jẹ ìgbáládùn òpin ọ̀sẹ̀ pẹ̀lú ẹbí rẹ̀. Ẹbí rẹ̀ kan tí ó bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé òfò ńlá ni ó ṣẹlẹ̀ sí ìdílé wọn. Ó ní wọ́n bá òkú rẹ̀ níbi tí ìbọn ti dún gbàmù tí ó sì fọ́ orí rẹ̀. Ó ní ikú rẹ̀ ṣì ń ya gbogbo ènìyàn lẹ́nu nítorí òpin ọ̀sẹ̀ ni ó máa ń wá sí abúlé wá wo ẹbí rẹ̀ kí ó sì bójútó iṣẹ́ oko àti iṣẹ́ ọdẹ rẹ̀. Wọ́n ní Tonworio ti lọ sí oko, ó ti padà dé, ó ń gbìyànjú àti kó ẹrù sọ̀kalẹ̀. Lójijì ni àwọn gbúròó ìbọn. Nígbà tí wọ́n dé ibẹ̀ ni wọ́n bá a tó ń japoró ikú. Wọ́n gbìyànjú àti gbé e dìgbàdìgbà lọ ilé ìwòsàn ṣùgbọ́n ẹ̀pà kò bóró nítorí lójú ọ̀nà ni ó ti jọ́lọ́run nípè. Àwọn ará ìlú ní àwọn fura wípé ó ṣeé ṣe kí ó ṣubú nígbà tí ó ń kó ẹrù kí ìbọn sì yí nítorí lákọni ìbọn ọrùn rẹ̀ wà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọta nínú. Nígbà tí wọ́n kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Asinim Boswat, ó ní ẹnikẹ́ni kò ṣe àfisùn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Bọ́láńlé Nínálowó ti sọ wípé òun kò jẹ́ ẹnikẹ́ni ní àlàyé lórí ìgbéyàwó rẹ̀ tó forí ṣọpọ́n. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ẹtì tí ó kọjá ni òṣèré yìí ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram wípé òun ti fi òpin sí ìgbéyàwó òun àti aya rẹ̀ Bùnmi. Lẹ́yìn ìkéde yìí ni fídíò ìfọ̀rọ̀wérọ̀ ọlọ́jọ́ pípẹ́ pẹ̀lú Jídé Òǹwò jẹ jáde lórí ẹ̀rọ ayélujára. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún ni ó ti ṣe àlàyé bí ó ṣe gbìyànjú àti mú ìgbéyàwó rẹ̀ dúró ṣinṣin kí ó sì mú ọkàn ìyàwó rẹ̀ padà sí ọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn ìwà àgbèrè àti ìgbé ayé afẹ́fẹ́ yẹ̀yẹ̀. Àfihàn fídíò yìí ni ó túbọ̀ kóná mọ́ àhesọ lórí ohun tí ó fa ìpínyà láàrin wọn. Nígbà tí ó ń fèsì, Nínálowó ní òun kò jẹ́ ẹnikẹ́ni ní àlàyé. Ọdún 6 sẹ́yìn ni ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ti wáyé kí òun tó ṣe àtúnṣe sí ìgbéyàwó òun. Ẹ̀yin ń pòrúurú ọkàn nígbà tí òun ń yọ̀. Ọlọ́run tó ràn mí lọ́wọ́ yóò ràn yín lọ́wọ́. Ẹ jẹ́ n kà á ní Gẹ̀ẹ́sì. Any interview circulating are from 6 years ago, before I restored the marriage that now finally ended. Na me dey jubilate, na una dey worry. God wey help me go help una. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.